gógó, ata di nǹkan tó wọ́n, ẹ̀fọ́ di nǹkan tó wọ́n lọ́jà, ẹ̀wà di nǹkan tó wọ́n, àgbàdo wọn, gbogbo nǹkan wọ́n, gàrí wọ́n. Nítorí pé kí ni àwọn bàbá wa ò lè lọ sóko, kò sí security, kò sí anything. Báwọn mọ̀mọ́ wa tó ń ṣe ohun ọ̀gbìn tá à ń jẹ tán bá lọ ní oko, Fúlàní ó jí wọn gbé, wọ́n rẹ́pù wọn. Kò sẹ́ni tó free. Nígbà kan táwa gbọ́njú, tá bá jí, a lè wà lálẹ́, tá máa sùn níwájú ilé bàbá wa, tó jẹ́ pé ìgbà bí tẹ́ bá kéèyàn tó jí ó lè tago 5 aago 6 tí ò sẹ́ni kankan tí ó jí pé mo lè jí láago 3 kí ni mo lọ sóko wa, tí ò sẹ́ni kankan tí ó disturb yín, tí ò sẹ́ni tí ó dá yín lọ́nà. Gbogbo ìsìn èyàn ò lè dẹ́rọ̀ ẹ̀wò mọ́. Tó bá gbẹ́dá látẹ̀kọ́ sí Ọlọ́run bọ̀ bá dẹ̀ wàhálà ni. Tí wọ́n bá dá ẹ lọ́nà tó gẹ̀ẹ́ta ní, tó bá ti kọjá tó gẹ̀ẹ́ta ní dé, àwọn dánadáná máa wà ń bẹ̀ tán, àwọn Fúlàní ó kún bẹ̀ tó kún bọ̀já náà tó jí ẹ̀ gbé, wọ́n ní kẹ́ mọ́ lọ gbé mílíọ̀nù wa. So ìdí nìyí, gbogbo àwọn tó láwọn jó lórí wọn kẹ́ ń wò, wọn ò sí ohun tó yẹ kó ṣe, wọn ò fún wa security, wọn ò fún wa ní nǹkan kan tá a lè sọ pé tó, pàápàá jùlọ security wà very important. Àwọn tó wà lókè òkun ò lè wálé, tán bá fẹ́ wálé ẹ̀rù ń bà wọ́n, ẹ̀rù ń bà wọ́n pé kọ́ mọ́ já wọn gbé, kọ́ mọ́ ṣe jàǹbá fáwọn. Kò yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀. So gbogbo wa láti fọwọ́sowọ́pọ̀ láti jà fún ẹ̀tọ́ wa. Kò sí security lórí ilẹ̀ wa tí ò yẹ kó rí bẹ́ẹ̀ rárá, kò bójúmu rárá. Gbogbo wa láti fọwọ́sowọ́pọ̀ láti jà fún ẹ̀tọ́ yìí, ó di dandan ká jà fún. Ó wà very important ká jà fún ẹ̀tọ́ wa. Ẹ jọ̀ọ́, mo rọ̀ wá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà, ẹ jẹ́ àjọ dìde, ẹ má jẹ́ ká bára wa jà, ẹ má jẹ́ ká búra wa o, ẹ má jẹ́ ká búra wa. Tẹ́nìkan bá ń pariwo wípé ìlú ò da nǹkan wà òkè, kí ló tà pẹ́ nìyẹn ká bí pé kí ni ìwọ rí, kájọ fọ̀rọ̀ jomi tó rọrọ̀, kájọ jókòó, kájọ fọ̀rọ̀ jomi tó rọrọ̀, kájọ bí ọ kí ni ìwọ rí, kí òkè ọ̀nà wo la lè gbà, báwo la ṣe fẹ́ sí tí kò fi dáa. Kì í ṣe pé kákan bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ká mọ bára wa jà, ká mọ búra wa, kí ló dé tá à ń búra wa táwa ọmọ Yorùbá tá à jẹ́ kó rí wa nálé, ká pera wa jókòó, ká bára wa sọ̀rọ̀. Láàrin mi àti ẹ, àtiwọ́ tó ń gbọ́ mi, àtiwọ́ tó ń wò mí, ṣé ìlú Nàìjíríà lálàáfíà? Ṣé security wà Nàìjíríà? Ta lè sọ pé ohun tó fi láàrin mi àtiwọ́ tó ń wò mí, tó ń gbọ́ mi, tó ń bú mi lọ́wọ́lọ́wọ́, tó lórí mi ò pé, tó ní mi mọ tí mò ń ṣe, àtọwọ́ tó ní mò ń wá tí màá jẹ, tí mo dẹ̀ juwọ́ gẹ́ lọ. Níwọ̀ tó tó mi tó lé mi wá tí màá jẹ, tó ń bú mi, tó ń sọ oríṣiríṣi wọ láàrin mi àtiwọ́, tí wọ́n gangan tó, tí wọ́n sọ lálàáfíà nínú ọkàn rẹ̀. So o lè rìn kó yẹn nílùú bàbá rẹ̀, so o lè jáde nínú ilé ẹ̀ lálẹ́ kó pọ̀ ń lọ sí ibi báyìí kọ́kànlá ó balẹ̀. So o lè ṣe ohun tó wù ẹ́ sórí, kọ́ mọ́ mú ẹ ní yahoo sọ fún mi. So o lè wọ́sọ, o lè gbé mọ́tò tó dáa kó rìn gbòòrò, kọ́ mọ́ pé ẹ lólè tàbí kó pé yahoo àbí kó pé ẹ ní kankan kọ́ mú ẹ. So gbogbo orúkọ báyìí nínú ọkàn rẹ̀ wọ́n gán mọ̀ pé Nàìjíríà ò fara rọ rárá. So èmi sẹ́mi lọ́yẹ̀ kọ́ mọ́ bú ni, àbí Nàìjíríà tí àwọn tó ń ṣe àkóso Nàìjíríà tí wọ́n ń dà wá láàmú, tí wọ́n ń fi orí ara wa gbára wa, tí wọ́n ń dá owó yẹn kó sápò àwọn fámílì ara wọn, tí wọn ò ní rònú pa àwọn òkú lọ́la mọ́, sáwọn lọ́yẹ̀ kó bú ni àbẹ́mi. Ẹ jẹ́ ká wá eyes, ẹ jẹ́ ká orí wa nálé, ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe. Ọlọ́run níjọ́ bàjẹ́. Ẹ jọ̀ọ́, kò sí security nílùú yẹn, ẹ jẹ́ ká jọ jàfẹ́tọ̀ wa, ká jọ béèrè pé kí nìdí tẹ́ fi láti ọdún ìtẹ́lẹ̀ dá Nàìjíríà lẹ̀, tẹ́ ń kó jẹ, tẹ́ ń sin nǹkan tí ò sí security, tí ò sáàbò, tí ò sẹ́nítẹ̀, tí ààrẹ ń jẹ wá lọ, ṣé bá ṣe máa bá lọ nìyẹn? Ó ti tó gẹ́ẹ̀. Ẹ jẹ́ ká wọ ọ̀dọ́ ká bára wa sọ̀rọ̀, ó ti tó gẹ́ báyẹn. Ẹ jẹ́ ká jọ dìde, ká jọ jàfẹ́tọ̀ yìí. Ọlọ́run níjọ́ bàjẹ́ fún gbogbo wa, ojú ọ̀dẹ̀ ní tiwa, ọdún yìí ọdún ayọ̀ lọ́lọ́run ṣe, ọdún òmìnira lọ́lọ́run máa sọdún yìí fún wa. Ṣé mo dúpẹ́.